confirm boy. Igboho le disappear jare. Come on, disappear there. Igboho disappear. Yes. Igboho disappear on office governor. Lójú yìí ni. Ọ̀rọ̀ tí mo sọ yìí. Can the governor buy celebration of IPU stand shoe? Tade dìbò kọ́ yìí. Adédúgbò jẹ gómìnà rí. Ládọjà. Ládọjà Ló jọba wa lóyún Ìbàdàn ní ìsìn. láì gbà pẹ́pẹ́ tọ́lá ìwà gọ́vnọ̀ yẹn. Igboho dọ̀kẹ́ wọn ní ọ́fíìsì wọn lásìkò election. Igboho lọ́fà ó dàgbà láì lọ jẹ ìwọ ní lọ́fíà láyé mú gbà yà láyé before first time. Igboho ní kọ́fà mi lọ́wọ́ sẹ́ pé Igboho máa ṣeré gẹ́gẹ́ gan. Ògbó ni wọn lára ayé láìkì ògbódù. Kò sẹ́ni wáyé náà tó ní láìkì àti gbádùn tani fẹ́ gbádùn ayé kọ́lẹ́ bòdì wá. Ọlọ́bàṣálù ayé ẹ̀ ti bàjẹ́ o. Ọlọ́bàṣálù àti wèrè tẹ́yìn sọ̀rọ̀ yìí. Normal ayé ẹ̀ ti bàjẹ́. But I have to come back for you. Mo ìrìn gbọ́dọ̀ gbé bóyá bíi fọ́tò yìí tó gbogbo nǹkan kọ́ náà máa fi mọ́ni ṣe o. Gbogbo nǹkan dẹ̀ kọ́ ní sùúrù yẹjú. Má jẹ́ kí wọ́n tọ̀ ẹ̀. Ayé ẹ̀ ti bàjẹ́ o. O ti ń ṣe. Eléyìí tó ṣe yìí ayé ẹ̀ ti bàjẹ́. Tí Sunday Igboho ni wọ́n ìwà àti wèrè mi ṣe mọ́kọ̀ wèrè yìí. Lẹ́fí ṣe awẹ́wà because tó bá wọ́n tẹ̀lé tó wà níbí. Wọ́n pẹ́ mo this 11 Saturday 11 Saturday October 11 òru ni mo wà yìí mo láti kọ́ because mo lọ wọnú mọ́tò bóyá mo múná lọ́wọ́ mi mo ring light mi lọ́wọ́ but I have to come back for you because bá ní kí n dúró di àwọn ọ̀la ara mi ti máa calm olóyè burúkú ní Ọlọ́bàṣálù ìwọ mú àlè yìí ọmú àlè Yorùbá ní ọmú àlè tí ó bá tú ẹ̀jẹ̀ wò blood ẹ Fúlàní máa wà ní ẹ̀jẹ̀ ìwọ sọ fún Igboho pé kò ní kankan ó ti dúró ayé ẹ fẹ́ bàjẹ́ ni sọ pé bó ṣe tó dalẹ̀ ìyá ọgbà nìyẹn tó bá ṣe ẹ̀tọ́ sí gbogbo àwọn èèyàn lẹ́nu ìwọ àbáyé ẹ fẹ́ bá kàlákan ló jẹ náà ṣé o rántí ni kàlákan ló fún ẹ jẹ táyé ẹ bàjẹ́ tó pa àti Canada náà wòye ní ẹni ìyá ṣé jọjọ pé omi ṣé níbi tí Igboho níbi tí èèrà ṣe Sunday Igboho bá dúró sí ìwọ lè dúró síbẹ̀ tó bá yẹ pé àwọn ọmọ àlè náà jọ tó lọ nínú ìgbà tí ẹ jẹ́ kí n break table láti ìgbà tí ilẹ̀ Yorùbá ti jẹ́ ilẹ̀ Yorùbá kò tí ì sí ọmọ àlè kan nílẹ̀ Yorùbá ẹ̀ tó ti behave like Chief Sunday Igboho quote me wrong àfọ̀njá tí gbogbo máa pariwo tá a bá fẹ́ tú ìpìlẹ̀ àfọ̀njá tàwa fún àfọ̀njá ló tàwa fún Fúlàní dè ní àfọ̀njá kẹrẹ yes Alimi àfọ̀njá ló tàwa fún àwọn Ìlọrin dè ní babalaba bá tí yóò mọ̀tẹ̀ yes babalaba ẹ̀yin àti Yorùbá Fúlàní àmọ́ ẹ̀rọ yín babalaba bá yín sálọ babalaba bá ọmọ tẹ̀ ìwọ sọ pé Chief Sunday Igboho ọmọ kò lóògùn bàbá ẹ kò ní atare tí Igboho ní babalaku bàbá ẹ ṣé ṣó wà òkè ṣá Àfọ̀njá ó wà nínú àwọn tó tà wá fún Fúlàní Ìlọrin dèní nítorí pé Àfọ̀njá fẹ́ jojú Aláàfin Ọ̀yọ́ ó tà fún lọrin ẹlẹ́ẹ̀kejì àwọn tẹ́ ẹ̀ pọ́n lé nìyẹn o tẹ́ ẹ̀ máa pẹ́ pé olóyè Yorùbá ní olùmọ̀ọ́sọ ẹ̀ mọ̀tẹ̀ tí tọ́kì ẹ̀ ti da omi yín rú ẹlẹ́ẹ̀kejì Awólọ́wọ̀ wà náà tó ba rédì ilẹ̀ Yorùbá jẹ́ I'm saying the fact ìwọ tó o bá mú ẹ̀tọ́ bá wá Yorùbá a máa calm nípa àwọn elders wa kápá wọlé wọ́n sì kan tó da ẹ̀ṣẹ́ ìjàmbá tí wọ́n gbàgbọ́ Awólọ́wọ̀ wà náà tó gba power kó lọ́wọ́ ọba ilẹ̀ Yorùbá eléyìí tí mo sọ yìí ó lè má yé babaláku bá báyìí but I'm sure 99% ọlọ́run ló dé 100% fídíò tí mo ṣe ìbàdàn Ọlọ́bàṣálù babaláku bá báyìí ò lè mọ ìta tí mo sọ yìí Awólọ́wọ̀ wà nínú àwọn tó ba ìtàn ilẹ̀ Yorùbá jẹ́ nínú àwọn tó jẹ́ kí àwọn ọba wa di ọba ilẹ̀ Yorùbá kí wọ́n di ìgbà ẹ̀kọ́ lọ́wọ́ báyìí ìgbà àkọlẹ̀ Awólọ́wọ̀ wà bẹ́ẹ̀ ìjàtọ̀ táwọn méjì tí mo sọ yìí jọ tí wọ́n lọ ta ló ní rẹ́kọ̀dù ilẹ̀ Yorùbá
tí báwo méjì la sọ ẹ̀rọ wọ̀nyí la sọ ẹ̀rọ wọn pé àwọn gbọ́n wà lọ tó kó wa sínú wàhálà àbí ṣé èkè tá a bá sáwọ́ lọ́wọ́ tá a sọ àfẹ́tẹ́ àwọn ládòkè akitọ́lá làwọn fẹ́ máa sọ àbí tó èèyàn ní gbogbo wọn gbọ́dọ̀ níbi tí wọ́n kù sí ìwọ wá sọ pé Ìgbòho lógun bàbá yà kó bàbá ẹ kó gbá bàbá ẹ lẹ́nu ọmọ Ìgbòho lẹ wá ń gbé sórí TikTok tẹ́ẹ̀bí ṣe awẹ́wà ìwà àti wèrè tẹ́jọ́ wa mẹ́ẹ̀ bí iṣẹ́ mú bí iṣẹ́ mẹ́ mọ́kò wòye ọlọ́bàtà ló tó tọ́lẹ̀ lẹ́nu sọ pé bó ṣe tó fi àwọn àfáà pa nìyẹn tó ní àwọn àfáà ò láṣìírí lọ́wọ́ wípé àwọn ṣẹlẹ̀ kí nǹkan tó ṣe ń ṣe wá ti rírọ̀ sí nígbà tó gbogbo èrè ni àwọn tó máa gbá ẹ̀ ló wá àfáà tó yóò bá pé tí ó wà kẹ́tí tí ò ní iṣẹ́ lọ́wọ́ ló máa lóhùn rírẹ̀ wèrè ìrẹ́ síta ni what do you have tí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé fake life lẹ́ lò fake life ni ọ̀pọ̀lọpọ̀ yín lò bẹ́lẹ̀ ní ibú ẹ̀ ṣe dalẹ̀ ìyá ọgbà rẹ̀ nìyẹn ẹlẹ́dàá ìyá ọgbà rẹ̀ máa dà fún ẹ ẹlẹ́dàá ìyá ọgbà ó máa dà fún lóbi burúkú ẹ ìwọ sọ pé ti sọ́dọ̀ Ìgbòho lógun ẹlẹ́dàá ibú ẹ bí mo ṣe kéré go and ask people àwọn tí wọ́n kó wá bá mi nílé yes àwọn tí wọ́n kó wá bá mi nílé tí tọ́lọ́run ní kí n succeed wọn gbọ́dọ̀ wá olóyè burúkú ẹ̀ kàlákàlá ẹ̀pà kẹ́nọ́yìn fún wèrè ẹ̀ náà I have to come out for you I have to ìkọ́ tí mo ṣe yìí mi ṣe ẹ lọ́wọ́ gbogbo previous message previous video mi ẹ̀ lè bá mi ẹ bá gbé fóònù mọ́tò ẹ ti rí iná fóònù mọ́tò bá iná fóònù mọ́tò ẹ ti rí iná fóònù mọ́tò I have to do this today I mean yesterday actually another day yesterday October 10 Chief Sunday Igboho birthday bẹ́lẹ̀ mi bú ni ẹ mi mọ́jọ́ tó ṣe fídíò ìgbà mi ṣe rí ní mo ṣe rí ní bẹ́ẹ̀ bí 5:12 a.m. ni I have to come out tí bá ní kí n jẹ́ ká wọlá kí lẹ̀ mọ́ ara mi ò ní gbà mọ́ lórí burúkú náà bá sà lọ. tó bá dẹ̀ sọ ó wà ní Canada yẹn kò sọ pé agbára Ọlọ́run ò lè ka ẹ o ìwọ́n sọ pé Chief Sunday Igboho lóògùn abẹ́lẹ́ yìí burúkú ni ẹni ṣé ìwà àti Ìgbòho jọ gbọ́dọ̀ wọ̀ mí ó mọ ọ̀kan tó pè ní àdìsá ó mọ ọ̀kan tó pè ní have you ever seen that ṣé wọ́n mọ ọ̀kan tó pè ní Ìgbòho ó mọ ọ̀kan tó pè ní Sunday ládé aláàfin ò ládé aláàfin lágbà fáláàfin adé aládìkú lágbà fáláàfin you are not saying trash pé Ìgbòho lóògùn bẹ́ẹ̀ mo gbọ́ táwọn òye ká sọ pé ṣe Sunday Ìgbòho yẹn àwọn tí wọ́n fi wá ká Ìgbòho mọ́lé Ìgbòho fún fẹ́ǹsì eléyìí bú yín kọ́ lérí rí ìkan lárí padà sí sókà lọ sókà kẹlẹ́ wo bí Ìgbòho sì kọ́lé ẹ̀ nígbà tí wọ́n wá ká Chief Sunday Igboho mọ́lé kọ́ tó yẹ mẹ́lẹ́ fún yìí o nígbà tí wọ́n ká Chief Sunday Igboho mọ́lé Chief Sunday Igboho wà ní age of 48 years to 49 years 48 years sí 49 years ní age of Chief Sunday Igboho jọ́tọ́ ọlọ́run ní that age sọ fẹ́ǹsì tí age yẹn fẹ́ kún tó fẹ́ gùn ẹ̀tọ́ wà ní close range to 50 years fẹ́ǹsì wo ló fẹ́ fò wọ́n á nìyẹn tún ní wípé fẹ́ǹsì Chief Sunday Igboho go and ask wáyà àwọn electric light electric bulb wáyà yẹn wọ́n fi kọ́ fẹ́ǹsì Chief Sunday Igboho tó fi round ó wà bẹ́ẹ̀ tìbí ni pé fẹ́ǹsì Igboho kò tún wá ṣe fẹ́ǹsì tó kú fẹ́ǹsì tó ga ni jọ tó yọ náà fẹ́ǹsì wo ni Igboho fẹ́ fò kò à ń gbọ́ ní ẹ̀yẹ lórí burúkú yẹn lọ́pẹ́ ìgbà tí Igboho fẹ́ fò fẹ́ǹsì Igboho fi kùn ya fẹ́ǹsì àbúlé burúkú nìyí ni ṣe ẹ̀mẹ́ tó pè ládìsá ni ìwọ àfáà tó bá nígbàgbọ́ ní oògùn wàhálà àti ẹnìyẹn Yorùbá lèmi Adéjùmọ̀bí ni mò ń jẹ́ mi ò kì í ṣe Abdullahi mo ṣe ó kọ láwùbá ọmọ Yorùbá ni mí tó bá fi mú láwùbá tó ń lo habatu sauda tí wọ́n bá ń lo nǹkan láwùbá tí wọ́n fi ń protect ara wọn èmi náà láǹfààní àti lo nǹkan Yorùbá láti protect ara mi Adéjùmọ̀bí ọmọ adé ni mí ọmọ adé ni mí àbí bí àfà bọ́ critical Yorùbá ni mí critical Yorùbá ni mí ṣé èdè ń díẹ̀ ni ọlọ́pàá ló ṣe èdè ń díẹ̀ ni tó bá ṣe fáwọn fà tó jẹ́ lọ ò lè ṣe fún Yorùbá o ò lè ṣe fún gbòó táwọn abákan wọ ẹ pé wèrè ni àbí ìkan ti ṣí ẹ tẹ́lẹ̀ ó má tún fi ìkan ṣí ẹ ìwọ wá ń la ọ lẹ́nu ẹ pé
Ìgbòho ológun bàbá rẹ lógun ìrẹ́ bá ẹ lógun ó yẹ kí wọ́n tọwọ́ bọ ìrẹ́ ó yẹ kí wọ́n tọwọ́ bọ ìrẹ́ rẹ nínú Ìbàdàn torí 99% ọmọ Ìbàdàn ọmọ ọkọ Yorùbá ni wọ́n bẹ́ẹ̀ ni 99% ọmọ Ìbàdàn ọmọ ọkọ Yorùbá ni bóyá 1% orí ẹ̀ ni wọ́n jẹ́ tó jọmọ àlè ìwọ sọ pé Ìgbòho kò lóògùn tó bá yẹ pé Ọlọ́run gẹ́gẹ́ bá ń dára kọ́dí wa aláàmọ́ ìyàṣá o Ọlọ́run kọ́ máa ṣe ìkẹ́ tó bá ń gbà mí eléyìí ó mọ̀ pé màjà màsálà máa kíkanjú lójú ogun balógun tó bá lọ sójú ogun tó bá mọ̀jà tó bá mọ̀ sá whoever tó bá lójú ogun tó mọ̀jà tó mọ̀ sá tó bá dé láyẹ̀ ní wọn ni wọ́n ń jẹ balógun. Are you mad or something? Ìwọ́n sọ pé Ìgbòho wa ti mí iṣẹ́ mọ́kọ̀ wúre tí ẹjọ́ ṣe fídíò yẹn wọ́n sọ pé Ìgbòho lóògùn tó torí Ọlọ́run inú ìrẹ́dìrẹ́ rẹ ó máa da kó gbé sóyà ayé ẹ̀ jáde because látìgbà tó ti bẹ̀rẹ̀ ayé ẹ̀ òun bí tí àwọn èèyàn ni ìrẹ́ Yorùbá ò dẹ̀ kí ń ṣọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìrẹ́ Yorùbá pítíkà Yorùbá kì í ṣọ̀dàlẹ̀ ẹ̀yẹ mú àlè tó bá jẹ́ apá kan Yorùbá apá kan Fúlàní báyìí lè máa ń jọ mú àlè ìwọ sọ pé Ìgbòho lóògùn ẹ jẹ́ n play fídíò lè bu ẹ jẹ́ n play fídíò ní ẹ̀kan sí ẹ jẹ́ n play kẹ́ gbọ́ kó lè fídíò. Ìgbòho lè disappear àjàre. wọ́n máa ń disappear tẹ́lẹ̀ Ìgbòho disappear àwọn ọ̀nù ọ́fíìsì gọ́fúnọ̀ rí. Lójú yìí ni. ọ̀hún tí mo sọ yìí kàní gọ́fúnọ̀ gbà yẹn náà o celebration help me use time soon. kí ló kọ wòlé yìí gan. kàní dìbò kọ yìí. Aládùúgbò ìjẹ́ gómìnà rí. bíbi tẹ́gbà pé ẹ̀yin tẹ́wà títọ̀ ilé ibú ló pọ̀ ní nìyẹn ó lè bu ẹwọ́ wèrè tó ń bí lọ́wọ́ yìí ó ní Adédìbú kọ́ ló wà ní gómìnà gbà yẹn Adédìbú jẹ gómìnà rí bíbi tẹ́gbà pé àwọn sẹ́yà tó sọ̀rọ̀ yìí ilé ibú ló pọ̀ ní wọn ṣé ìwọ tó bá ń fi TikTok live àwọn content creator tó bá fi ayé wọn ṣe ayé pé kọ́nà bá fọ̀nkẹ́ sáńkú nígbà tí sáńkú kọ́kọ́ kú people are saying that ó ṣògo owó ni kí ní èjì ẹ̀ kí ní kan kọ́nà jọ kọ́nà wọlé àsìkò yìí àkókò ìkọ́nà bá fọ̀nkẹ́ sáńkú ṣògo owó ni lẹ́tà lápadà gbọ́n pé ìsọlímẹ̀sì ló gbà mọ́tò ìlẹ́sọ̀sì ó gbà ní ìsọlímẹ̀sì ni kò sọ́jú 11.9,000 lọ níbi tẹ́tí mọ̀ pé social media fake life pọ̀ lórí àwọn tó wà social media nìyẹn àwọn náà mọ̀ lò àmọ́ social media bọ́ ohun tó gba wá kálá ń ṣe náà ní sí ẹ̀wò tẹ́tí mo wà ní sí òtẹ́tí mo wà kò sí inú wà bẹ́ẹ̀ but mo ti break down sí tí mo wà mo láti wá ọ̀tẹ̀ kẹ̀kẹ́ ṣáṣùn sí nìbàdàn so I have to lodge pé feel big pé ẹ jẹ́ kí lẹ̀ mọ́ kí wá tó wà okay no níbi tí mo wà ni mo ti ṣe fídíò iná fóònù ni mo tàn yìí iná fóònù ni lẹ́sìn iPhone iná fóònù ni mo tàn yìí because èmi ni mo ti ń lọ yìí sí best hotel good hotel ní Ìbàdàn yẹn ìkẹ́ tó gbà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńtà kí ètò eléyìí búpọ̀ nu wọn o eléyìí búpọ̀ nu people lẹ̀ ọlọ́ba sàló ẹ̀rìn tí mo sọ pé òun sílé ẹlọ́gbọ̀n wèrè mí rẹ̀ sí lẹ́nu wọn ni bẹ́ẹ̀ ni wọ́n Ìgbòho lóògùn ó yẹ ní gbogbo ó yẹ kíníkan gbogbo kó yọ wà tọ́lé kó yọ kíníkan kó yá tọ́lé ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ẹjẹ́ máa sọ wà látàlẹ̀ mẹ́rin tí ń jáde sá wà lẹ́ẹ̀mẹ́ tí ń jẹ́ Ìgbòho ọ̀pọ̀lọpọ̀ yín mẹ́rin tí ń jẹ́ Ìgbòho ẹ kàn ń gbọ́ lórí social media ẹ kàn ń gbọ́ pé Sunday Igboho lọ́pọ̀lọpọ̀ yín náà kọ́ ń bá wọn gbẹnu sí tẹ bá mọ ẹni tí ń jáde sá ẹ mọ̀ pé júlẹ̀ kì í ṣe iná ló mú lọ́wọ́ tó bá jẹ́ iná ni wọn ò ní pé kọ́mọdé júlẹ̀ nígbà tí ànábì Musa títí àwọn tó fẹ́ ṣe ìdánwò Musa tó ní kí wọ́n sọ ẹ̀yẹ iná lẹ̀ nígbà tí ànábì Musa mú ẹ̀yẹ iná lọ́wọ́ ẹ̀ṣẹ́ náà ṣàkó tó ní iná tí Musa mú lọ fún ara Musa ó sọ sẹ́nu ó jó lára ó jùlẹ̀ wọn ò sọ fún Musa kó pọ̀ dànù tó ti pọ̀ dànù wọn ò sọ fúnra rẹ̀ lórí pé àtàràjẹ̀lẹ̀kùn kì í ṣe ọmọdé ọ̀pọ̀lọpọ̀ yín iná kọ́ lẹ mú lọ́wọ́ tó bá jẹ́ iná lẹ mú lọ́wọ́ ni wọn ò nínú ẹ̀júlẹ̀ ọlọ́bàṣà ló
ọlọ́wọ̀n ní jẹ́ kó ṣàìṣe o ti ń lọ síbi ìparun o ń tẹ̀sí agẹrẹ o ń tàsí agẹrẹ ẹni táyé fẹ́ lánàá ní Sunday Igboho ẹni táyé fẹ́ lẹ́ni ní Igboho lọ́la ẹni tí wọ́n máa fẹ́ ní Igboho ó dùn mí pé bẹ́ẹ̀ ni bàbá wà lánàá mi ráyè ṣe fídíò látara pé èmi náà mo ń ṣe àwọn kan tó bá wò kí n lo fake life ìwọ wá sọ pé Igboho olóògùn babaláku bá bá mi ò ní paracetamol lé bẹ́ẹ̀ ni tó bá sọ pé Igboho olóògùn babaláku bá bá ẹ kò ní paracetamol ìyá ọgbà ẹ kú sùúrù ìyá ọgbà kú sùúrù tó tí ìyá ọgbà ò bá kú sùúrù ní eléyìí ibú ọwọ́ rẹ ẹ̀wọ̀n olóyèkú wa báyìí ẹ̀wọ̀n but téèyàn bá ṣoore kó ṣe fọ́lọ́hun ìyá ọgbà wo pé tán ó sì bẹ́ẹ̀ lẹ́yìn ibú ọmọ pé ìyá ọgbà ọmọ kò wà ní Canada ni ìyá ọgbà mọ̀ ó wò pé àmọ́ bí ọmọ tí wà ní òde eléyìí ibú tí wọ́n pé Sunday Igboho kò lóògùn má pa Igboho ọmọ Adéyẹmọ má pa Igboho ọmọ Adéyẹmọ mẹsáyà wa ní Yorùbá land má pa Igboho má pa Igboho ọmọ Adéyẹmọ láti bàtẹ́ mi ti gbọ́jú nínú ìtẹ̀tà àti kàsẹ́yìn èyí tí ìrìn akọ níbi Sunday Igboho bẹ́ẹ̀ ni èyí tí ìrìn akọ níbi Igboho aka ìtẹ̀ àti ìrìn akọ níbi Igboho èyí oníwà kóbí mami bẹ́ẹ̀ ni Igboho sọ àwọn ọ̀rọ̀ kan sáwọn ọba lánàá Igboho dẹ̀ jáde lẹ́ni ó dẹ̀ ṣe àtúnṣe ṣé lẹ́yìn ibú ni ṣé ẹ̀ ń wáìnì ni sọ yẹn kan nílẹ̀ Yorùbá sọ yẹn kan bẹ́ẹ̀ tí oníwò pé kàkà kílẹ̀ kú ilẹ̀ ó yà ṣá ni ẹ fẹ́ máa lu ẹ̀sìn àbí wèrè ní ẹni ẹ fẹ́ máa lo pé Igboho kì í ṣe mùsùlùmí kì í ṣe kìrìsìtẹ́nì kì í ṣe wèrè ní ẹni kí ló kọ́ lọ́hùn Ọlọ́run sọ pé òun dá wa ní ẹlẹ́yàmẹ̀yà òun dá wa wọ́kọ̀ bá ilé aṣọ òun dá wa ní tribe lìtà àràfù láti lè dá wa mọ̀ ní o inna akramakum inda Allahi atqakum ẹni tó bá páyà lẹ́gbàá ẹ̀dá ẹni Haúsá Ìgbò Yorùbá Fúlàní ẹni tó bá páyà Ọlọ́run nínú ẹ̀yin tó bá páyà ẹ̀mí Ọlọ́run nínú ẹ̀yin kéde yìí atqakum òun lẹ́ni Ọlọ́run òun lágbàlà òun lólùpáyà nínú yín Ọlọ́run ò fi Islam sáré lọ tún Kùránì yẹn kà Ọlọ́run dá wa ní ìrẹ́ ẹni tó bá páyà Ọlọ́run nínú yín òun lẹ́ni Ọlọ́run òun lólùpáyà Ọlọ́run àárín yẹn Ọlọ́run olóògbéjọ ẹ má fi kankan ẹ fi lógà tún Kùránì bẹ́ẹ̀ ni ẹ fi lógà tún Ọlọ́run ò lo ẹ̀sìn láàrin yẹn ọlọ́ba sàlù dẹ́ẹ́dẹ́ mẹ́yà họ o bí àṣà àjẹbọ́ àbí jẹ́ ṣàdínà ń pè ní dẹ́ẹ́dẹ́ o aṣọ kan lèyẹn wọ̀ tí ò ní wọ̀ mí mọ́ o oúnjẹ kan lèyẹn ń jẹ tí ò ní jẹ mí mọ́ o oúnjẹ kan lèyẹn ó jẹ tí wọ́n máa fi ìrẹsì síbí kan bẹ̀rẹ̀ pé dáàdì mọ́mí ẹjọ́ ẹgbà òkèlè kan yìí ẹgbà tí wọ́n yóò lóhùn ò jẹ aṣọ kan lè dáadẹ́ ń wọ̀ tí ò ní wọ̀ mí mọ́ ọkọ̀ mọ́tò kan lè dá ń wọ̀ òun ni ó wọ ọdún mọ́tò yẹn fúnra rẹ̀ òun kọ́ ni ó bọ́lẹ̀ mẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ó ṣà mọ́tò kan tó yọ ọ́ ni wọ́n ó ṣà mọ́tò báyìí àwọn ẹ̀dá bíi ti ṣáàkú fúnra ṣáàkú ló wọ ọdún mọ́tò kan ló máa fọwọ́ kẹ́ ṣáàkú ò bọ́lẹ̀ fúnra rẹ̀ o wọ́n gbé ṣáàkú bọ́lẹ̀ nínú mọ́tò ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ti ṣáàkú wá dá o àwọn kan ń bẹ wọn ní rókù wọn bẹ́ẹ̀ ẹsẹ̀ mẹ́fà kékeré ayé òjò ẹsẹ̀ mẹ́fà àwọn kẹwàá kódà wọn ò ní ẹsẹ̀ kẹwọ̀ fún wọn ò ní ẹsẹ̀ mẹ́fà irú wọn ni bàbá wa Gàwá ètò sáláìsì Gàwá ti ń bẹ láyé dèní kò sí láyé kò sí tó mọ̀ ìdájọ́ òfin ìdájọ́ Islam ní ọ̀pọ̀lọpọ̀ àlùkò tá a bá ti níyàn fún iye ọdún báyìí ìjà ṣàdó àgbọn ti kú ọlọ́ba sàlú gbogbo ayé tó sọ pé a fẹ́ mèkè
dẹ́dẹ́ o dẹ́dẹ́ lálá tó lọ sókè ilẹ̀ ìfi sọ̀jú bẹ́ẹ̀ lọ ṣọ́gígùn kó má bàa gun igi aládì kò tọ́ sí babalá kó bá bá ẹ lẹ́nu ìpọ́n bá ẹ lẹ́nu kó ní Igboho lóògùn bẹ́ẹ̀ ni kí wọ́n sọ pé Chief Sunday Igboho lóògùn kò tọ́ sí bá ẹ lẹ́nu ìrẹ́dìmẹ̀ kò tọ́ sí wọn lẹ́nu Olúbàdàn yàtọ̀ sáwọn ọmọkọ̀ Ìbàdàn wọ́n mú àlè yẹn. ẹ wá ra oyè original owó lélẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual items lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá máa ń làlákàlà abẹ́yìn tí kò lọ déédéé fún abẹ́yìn tẹ́ rí sign ọ̀fà abẹ́yìn tẹ́ rí sign stroke tẹ̀sí wọ́n àwọn nǹkan spiritual items tẹ́ lè lò fún ó wà available àwọn nǹkan spiritual items tẹ́ lè lò fún iṣẹ́ yín tí ò lọ déédéé promise and fail ló yọ ẹ̀yin lẹ́nu ẹ̀yin ní àwọn tó yẹ kó ṣàánú yín lọ́dọ̀ ṣùgbọ́n wọn ò ṣàánú yín àwọn nǹkan tẹ́ lè lò láti fi rí ojú rere àti àánú gbà lọ́dọ̀ èèyàn gbogbo ẹ̀ ló wà available àwọn lọ́fíńdà lọ́lọ́kan òjọ̀kan ó wà available àwọn ọ́ìlì náà bákan náà ó wà available bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig wà mo dẹ̀ tún láwọn jewelries mo ní purse èyíkéyìí tẹ́ bá ti fẹ́ ẹ̀ ṣàtìpẹ́lẹ́ ní kéèfé olúwaṣù WhatsApp number mi ni ẹ wò lójú screen yẹn ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan spiritual items tẹ́ ẹ̀rí kí tí mo sọ̀rọ̀ débẹ̀ kì í ṣe gbogbo aṣọ la máa ń sá lóhùn ohun téèyàn bá fi pamọ́ òun ló máa ń níyì ẹ pè mí lórí WhatsApp àjọsọ so máa ń dẹ̀ ṣe kí ni bàbá yín sẹ̀jẹ̀ síbi tẹ́ bá wà pápá àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù àní ríbi àní rí wàhálà àní rí dààmú ẹ bá mi ṣí ẹ ṣókí ni mo ṣe ẹjọ́ yóò pọ̀.